ìmọ̀ wọ́n sọ̀kan ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọba ẹ̀yin baálẹ̀ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí ìmọ̀ wọ́n sọ̀kan ẹ dìde láti ràn wá lọ́wọ́ lórí ààbò ilẹ̀ Yorùbá ẹ jẹ́ kí ẹ̀mí àwọn ènìyàn lè balẹ̀. Ẹgbẹ́ pílẹ̀kàdì sókè yẹn. Ètò ààbò ilẹ̀ Yorùbá àti orílẹ̀-èdè yìí lápapọ̀ tó jẹ wá lógún. Àfẹ́ máa jáde pẹ̀lú ìbẹ̀rù. Àfẹ́ máa jí àwọn èèyàn wa gbé kí wọ́n máa gba owó lórí wọn. So nítorí ìdí èyí la fi jáde wá. Gbogbo ọmọ Yorùbá tó wà nílé lóko. Ẹ̀yin náà ti dé. Ẹ jẹ́ kí ìmọ̀ ó ṣọ̀kan. Ẹ pe àwọn aráalé yìí. Ẹ pe àwọn aráàlú yìí. Ẹni tí wọ́n ti wọ́n sọ̀rọ̀. Ṣùgbọ́n ìta fẹ́ ni wípé kí ilẹ̀ wọn ó lójú kí ààbò wà lórí ilẹ̀ wa. Nígbà tí wọ́n bá bá òun náà lọ sọ. Gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ní ti lókoto à ń pè gbogbo ènìyàn pátá ẹ̀jẹ̀ àpò mọ́ wa láti ṣàkóso Yorùbá. Ẹni bí wọ́n ṣe pa àwọn èèyàn wa ní ilẹ̀ gómìnà ní Kwara State. Ẹni bí wọ́n ṣe pa àwọn èèyàn wa ní Òkun ní Yàgbẹ̀ local government. Ẹ̀rọ àwọn èèyàn wa ní Kogi báyìí ẹni bí wọ́n ṣe ń terrorize wọn. Mi ò lè wá kó lè joyè ilé bàbá ẹ̀. Gbìyànjú káde síbẹ̀ oníwọ̀n sí dáadáa. Ìtọ́ ọba gbá náà ni wàá gbá iná ló máa kẹ́. Ẹ̀yin náà jáde wá gbogbo ẹ̀yà ará àdúgbò gbogbo yín la pè a ò dá sí. Àjọ wà nínú ìlú ni. So ìrọ̀rùn bí òun ni ìrọ̀rùn ẹ̀jẹ̀. So kí gbogbo wọn lè gbé ìgbé ayé àlàáfíà. Ẹ jẹ́ ká dìde. Ẹ jẹ́ ká dìde. A mọ̀ wípé bàbá wa ni pírẹ́sẹ̀ntì tó wà bẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ṣùgbọ́n bí ìyá bá ń jẹ ọmọ tí bàbá ò bá gbà á, ó yẹ kó mo lè ké bá bàbá. Ìgbé bàbá níbi tá a bá dé yìí, ìyá yìí ti pọ̀ jù. Ẹ jọ torí Ọlọ́run, à ń bẹ gbogbo ìlú lákòókò yìí. Ẹ ti lè sọ wá. A fẹ́ kí ààbò wà nínú ilẹ̀ wa. A ò fẹ́ ká máa pa àwọn èèyàn lókè. A ò fẹ́ ká máa tí àwọn èèyàn wọn lọ́la. Ẹ̀jọ̀ ẹ̀yà rẹ̀ tó. Ìbàjẹ́ ká pọ̀ nínú omi tí wọ́n bẹ́ẹ̀ fi bàbá wa. Àbáṣe pẹ́sidẹ̀ntì rẹ̀. Ṣùgbọ́n kí pẹ́sidẹ̀ntì náà lè fi àlàáfíà ṣe ìjọba. Ó lè lu àkókò rẹ̀ pẹ̀lú ìmọ̀. Nítorí ẹ̀yìn àwọn ti dá. Àti ọmọdé àti àgbàlagbà ẹlẹ́kùn ọbẹ̀ wà bí wọ́n ṣe ń pa wá yìí ò yẹ wá. Gbogbo àwọn bàbá wa lóko wọn ò lè roko mọ́. Gbogbo àwọn ìyá wa ní odò wọn ò lè rodò mọ́.
gbogbo ẹ̀yin bàbá wa kí lè ń wò ìyà yìí ti pọ̀ jù orílẹ̀-èdè Nàìjíríà yìí ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ẹ̀yin ìjọba wa ẹ dákun a bẹ̀ yín ẹ má yí wọn pa wá tán a ò rí ọgbọ́n kan dá a ò ní òfin kan a ní agbára kan a ní ìkọ̀kọ̀ tá a lè ṣe àfi ẹ̀yin náà la máa lò ẹ̀yin náà lè máa bá wa ṣiṣẹ́ yìí a bẹ̀ yín ẹ̀yin bàbá wa yìí ẹ dákun a bẹ̀ yín ọlọ́pàá ni yín ni ẹ dákun a bẹ̀ yín gbogbo ni yín ni ẹ dákun a bẹ̀ yín ẹ̀yin ìjọba wa ẹ dákun ẹ jẹ́ àfọwọ́sowọ́pọ̀ lórí ọ̀rọ̀ ìlú wa yìí bí wọ́n ṣe pa àwọn ọ̀ràn wa yóò tẹ́ wa lọ́rùn. pa kúkúrú pa gúngùn. bí wọ́n ṣe pa àwọn ọ̀ràn wa yóò tẹ́ wa lọ́rùn. wọ́n pa kúkúrú wọ́n pa gíga wọ́n jí gbígbé wọ́n jí wa gbé wọ́n bá àwọn ìyá wa sùn wọ́n rẹ́pọ̀ àwọn ọmọ wa ọgbọ́n òun la fẹ́ fi ṣe é tí nǹkan yóò fi dohun ìtàn tàbí ní bọ́ọ̀lù ẹ̀ mọ́ ẹ dákun a bẹ̀ yín ẹ̀yin ìjọba wa ẹ̀ ń gbìyànjú ẹ̀ ń ṣiṣẹ́ yín ṣùgbọ́n a tún bẹ̀ yín lórúkọ Ọlọ́run Olódùmarè ẹ dákun a bẹ̀ yín ẹ jẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ lórí ìjọba ọ̀rọ̀ ìjọba wa yìí lórí ọ̀rọ̀ ìlú wa yìí lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè wa yìí bá a lè rìn kó ṣe ká rìn mọ́ lábàgbéra látẹ̀kọ́ tá ń lọ Ẹdó wàhálà ni láti Èkó lọ s'Ọ́yọ́ wàhálà ni ní Long Bridge wàhálà ni gbogbo ilẹ̀ Yorùbá pátápátá gbogbo Nàìjíríà ẹ̀yin ẹlẹ́tọ̀ ààbò ẹ̀ ń ṣiṣẹ́ ṣùgbọ́n iṣẹ́ yín wọn ò jẹ́ ó yọ ẹ dákun a bẹ̀ yín iṣẹ́ yín wọn ò jẹ́ ó yọ gbogbo ògbà làwọn kidnapper ń pọ̀ gbogbo ògbà làwọn ajínigbé yìí ń pọ̀ jù gbogbo ògbà ni wọ́n ń jí ọkùnrin gbé gbogbo ògbà ni wọ́n ń jí obìnrin gbé gbogbo ògbà ni wọ́n ń jí ọmọdé gbé gbogbo ògbà ni wọ́n ń jí àgbàlagbà gbé ẹ dákun a bẹ̀ yín àwọn àgbẹ̀ wa wọn ò roko lọ àwọn àgbẹ̀ wa wọn ò rí odò lọ ẹ dákun a bẹ̀ yín ọ̀rọ̀ lórí ètò ààbò làwọn fún báwo la ṣe fi ọwọ́ sowọ́pọ̀ sí ilẹ̀ Yorùbá wa yìí Ọlọ́run ò ní bí ìyà jẹ wá bẹ́ẹ̀ pàápàá jùlọ ní gbogbo Nàìjíríà ẹ dákun a bẹ̀ yín Ọlọ́run ò ní jó bàjẹ́ o Ọlọ́run ò ní jó bàjẹ́ o Ọlọ́run ò ní jó bàjẹ́ o. Madame mi ò fẹ́ lè sílẹ̀ ẹ̀ òbí madame máa fún yín. Ọmọ ìyá wa. À ń bẹ gbogbo ìjọba Nàìjíríà à ń bẹ̀ wọ́n kí wọ́n jọ kí wọ́n fi yèyé nú kí wọ́n gbà wá lọ́wọ́ ikú tó pa wọ́n. Kọ́kọ́ wà lẹ́yìn tó fún mi. Ẹ jọ̀ọ́ à ń bẹ̀ yín ní o ẹ̀jẹ̀ látọrí wá pé kẹ́ ẹ gbà wá kẹ́ ẹ fún wa ní ààbò ètò ààbò tó péye gidi lójú òpópónà wa nínú igbó wa ní gbogbo ìgbèríko àti nínú ìlú wa àwọn àgbẹ̀ orí bí lóko mọ́ ebi wa bẹ̀rẹ̀ sí ní pa gbogbo àwọn aráàlú. Expect say that so that I'm a capture of the moon. Àbẹ̀yìn náà lè máa bá wa ṣe ẹjọ́ àwọn ènìyàn wa ń ké wípé wọ́n ń pa wọ́n gidi wọn ò lè lóko wọn ò lè lódò mọ́ ebi ń pa àwọn aláàárín àwọn tó wà ní gbogbo náà ebi ń pa àwọn tó wà lábúlé ebi ń pa wọn àwọn tó wà ní gbèríko ebi ń pa wọn torí wọn ò lè ṣoko mọ́ wọn ò lè ṣọ̀gbìn mọ́ ẹjọ́ àṣàánú wa àwa ń tó ìwé ní ilé ìwé wa ẹ fún wa ní ètò ààbò tó péye lórí ilé wa ẹ fún wa ní ètò ààbò tó péye ilé wa ẹjọ́ àmọ̀ pé ìjọba ló lè ṣe ìjọba náà ló lè gbà wá àwọn náà ló lè lọ́wọ́ sí wa. Afẹ́ kí òfin ó dé bá láti òní lọ ìròyìn wípé Fúlàní ń gbé wọn níwá ń gbé wọn láwo afẹ́
kó stọ́ọ̀pù látòní lọ. Ìjọba Nàìjíríà abẹ̀yìn ayé akitiyan àwọn ẹran elétò ààbò lórílẹ̀‐èdè yìí ṣùgbọ́n a rí bí ẹni pé kìí ṣe nǹkan tí àwọn elétò ààbò wa lórílẹ̀‐èdè yìí tí wọ́n lè dá ṣe. Ẹ jọ̀ọ́ ìjọba Nàìjíríà à ń fi àkókò yìí bẹ̀yẹ àwọn tí wọ́n fẹ́ ran ìlú yìí lọ́wọ́ látara wípé kí ààbò kó lè wà lórílẹ̀‐èdè yìí. Ẹ jọ̀ọ́ ẹ bá wa fún wọn ní àtìlẹ́yìn. Ẹ bá wa fààyè gba bàbá wa Chief Olóyè Sunday Igboho Májàsọ́lá. Ẹ jẹ́ kó ní òmìnira tó péye. Ẹ gbẹ́sẹ̀ kúrò lórí àkáǹtì rẹ̀. Ẹ fún ní òmìnira kí bàbá wa kí wọ́n lè ṣáájú lórí fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn agbófinró orílẹ̀-èdè yìí láti jẹ́ kí òpin kó dé bá ipa àwọn Fúlàní tó ń jí wa gbé lójoojúmọ́. Mo gbàdúrà yìí pé a ò ní bá ewu àkókò yìí lọ. Bákan náà, àwọn tí wọ́n ń pè fún pé kẹ́ ẹ fáwọn láṣẹ, bàbá wa Gani Adams náà ń béèrè fún gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ Yorùbá. Afẹ́kẹ́ tì wọ́n lẹ́yìn àtẹ fún wọn ní àṣẹ láti jẹ́ kí ọ̀pọ̀ àwọn èèyàn wọ́n balẹ̀. Gbogbo àwọn ènìyàn yìí wọn ò lè dá ṣe láì ṣe pé ìjọba orílẹ̀-èdè yìí bá fàyè gbà wọ́n. A dẹ̀ rí àwọn sọ́jà sí yín, àwọn ámì sí yín, àwọn police force yín. A rí wípé wọ́n ń ṣakitiyan, a rí pé wọ́n ń gbìyànjú, ṣùgbọ́n omi pọ̀ ju ọkà lọ. Fún ìdí eléyìí, àwọn ọ̀dọ́, àwọn mẹ̀kúnnù, àwọn ọlọ́dọ́ni àti àwọn tá a rí jẹ àti àwọn tá a tún rí jẹ nídàkejì. A kó ara wa jọ, a sì tún pe àwọn tí ò tí ì darapọ̀ mọ́ wa. Ẹ jáde wá lógúnlógún, ẹ jáde wá ní millions láti jẹ́ ká jọ gbé ohun ọ̀yẹ́ sókè. Ó ní ká pariwo sókè, ẹ sọ̀rọ̀ sókè, ayé sọ̀rọ̀ sókè láwàyé. Ó lè wà nínú lẹ́kọ̀ọ́ ní Fúlàní pààrọ̀ rẹ̀. Ó lè wà níbi tó ti fi báyìí òkò jí owó lọ́fíìsì. Ó ní Fúlàní pààrọ̀ rẹ̀. Ẹ wọ́n ṣe bẹ́ẹ̀ ló jẹ́ wọ́n lórílẹ̀-èdè. Nígbà táwọn ìyàwó òrókò lọ mọ́, àwọn àgbẹ̀ òrí oko já, tí wọ́n máa tọ́pọ̀ 10 million. Fúlàní máa fẹ́ràn jẹ́. Nígbà tí wọ́n bá máa lọ sí tí wọ́n bá máa ṣe tó, wọ́n fún wọn ní 200,000. Ṣé ìwé lẹ́yìn ni àwọn ìyá tó sọ́kọ́? Koiki Media bring the world closer to your doorstep. Ibo ni wọ́n fẹ́ bọ́ sí? Ṣùgbọ́n kí ṣe wọ́n bá bá àbàjẹ́, òun náà làwọn náà ṣe wà nínú lónìí. Nítorí kí iṣẹ́ àwọn pírẹ́sẹ̀tì wọ́n bá bá àbàjẹ́, òun náà làwọn náà fi kóra wájọ. Ẹni tí ò sí fi sọ ọmọ stéètì yìí bẹ́ẹ̀ mi, àwọn tó ti tẹ àti ìlú gójìnà débí, wọ́n wú àmì bí lónìí. Nítorí wípé ilẹ̀ bàbá wọn jẹ wọ́n lógún. Ẹ̀yin ènìyàn wa lọ́kùnrin lóbìnrin, ẹ túyáyá, ẹ jọ gbogbo ibi tó bá ti ń pè láti sọ́kù àwọn Fúlàní ajínigbé àti ètò ààbò tó mẹ́ẹ̀. Ẹ má jẹ́ ká pa sẹ́yìn o, ẹ má jẹ́ ká sáwọn, ẹ má jẹ́ ká dáadáa. Gbogbo ẹ̀yin tó kọ́ pé Sunday Igboho nìkan ni kó máa ṣe é. Sunday Igboho nìkan ò lè dá sí o. Ẹni mo rí Sunday Igboho nìkan ò lè dá sí o. Ẹ má bọ̀ síta o. Nítorí pé gbogbo bá ṣe ń jẹ wá gbé lónìí lọ́nà. Ṣé wọ́n máa ń lò sí ìwọ̀n ìgbà ìṣẹ́ wa?
mi ẹ bọ́ sẹ́gbẹ̀ẹ́ títí tí gbogbo kìíní yẹn lọ bẹ́ẹ̀ yẹn. Ó ṣe wọ́n padà di nǹkan tí àwọn ọ̀dọ́ máa máa bínú sí. Àwọn ọ̀dọ́ gbé violence nínú onílé ní violence nílẹ̀ wa. Ohun tá a fẹ́ ni peaceful and then a fẹ́ freedom. Ẹjọ́ ẹ̀yin ènìyàn wa, ẹjẹ́ fọwọ́sowọ́pọ̀. Ẹ má jáde àwa bí ọ̀tá. Ẹ má jáde ra, ẹ má já sínú níbí ni. Ìwọ ọmọ Kwara, má bínú ọmọ Oǹdó. Ìwọ ọmọ Kwara, má bínú ọmọ Lagos. Ìwọ ọmọ Ògùn state, má bínú ọmọ Ọ̀ṣun state. Ọ̀kan ní gbogbo wa o. Ọ̀kan ní gbogbo wa o. Ẹ̀yin àwọn ọmọ Benin, ẹ má bínú ọmọ Yorùbá. Ẹ̀yin Yorùbá náà, ẹ má bínú Benin. Àwọn ìkálẹ̀, ẹ jẹ́ kí gbogbo wa, ẹ jẹ́ ká pe àjọ tó nírònú. Ẹ̀yin gbá ẹ̀yin Ṣẹ̀kírì, ẹ̀yin Ìlàjẹ pẹ̀lú ibùdó dára fún yín. Ẹ ń pè ẹ̀yin Ìlàjẹ, ẹ̀yin tẹ́ láṣẹ lórí omi. Ẹ̀yin tẹ́ bàbá ṣe rán omi ní sá. Tẹ́nì yóò ti túbọ̀ pa mi sí. Ẹ jáde ẹ tì wá lẹ́yìn. Ẹ̀yin tẹ́ bàbá ṣe rán iná ní sá. Ẹ̀yin tẹ́ bàbá ṣe rán afẹ́fẹ́ ní sá. Àìsàn fi tó báyìí. Ẹ̀yin tẹ́ bàbá ṣe pe ilẹ̀ láti fi sẹ́ràn ilẹ̀. Ẹ ti jẹ́ fún wa báyìí. Ẹ jẹ́ ká ṣe stọ́ọ̀tù Fúlàní àṣà lórí ilẹ̀ wa. Yóò dára fún wa o. Àníjagun gbogbo lọ. Àníjàjà ìwọlé. Àwọn ọ̀dọ́rẹ́ àmà bọ̀ lọ. Lọ kí oríkì omi à. Gbogbo ẹ̀yin ẹ̀fọ́ wa gbogbo ẹ̀yin àbí. Gbogbo ẹ̀yin àti lọ pátápátá gbogbo ẹ̀yin àbí. Bàbá wa tí mo pẹ́jẹ́ntì tó ń lò ní àti àfihàn ẹ̀kọ́ iṣẹ́ pàtàkì àtúnyẹ̀ ṣe lórí ọ̀rọ̀ ìlú wa. Kò ní bàjẹ́ wọ́n ní lórí wọn. Àkókò yóò ní bàjẹ́. Èmi yóò kú bàbá wa tí yóò kú. Ẹ ṣe dínà. Ọkùnrin yóò balẹ̀. Ẹ dákun apè yìí lórí ọ̀rọ̀ àwọn ìjọba wa yìí. Ẹ dákun ẹ bá wa ṣe ẹ dákun ẹ má jẹ́ ó bàjẹ́ ẹ má jẹ́ ìlú òtúkà ẹ má jẹ́ Ọlọ́run jẹ́ ká ṣìṣe nípa ọ̀rọ̀ Olúwa yìí wàhálà yìí ti pọ̀ jù nípa bó ṣe ń jí ni gbé bó ṣe ń jí ni pa bó ṣe ń jí àwọn ọmọbìnrin wa bó ṣe ń bá wọn sùn lákọ oríṣiríṣi wàhálà yìí pọ̀ lórílẹ̀‐èdè wa yìí pàápàá jùlọ ní Nàìjíríà bàbá wa Tinubu tó jẹ́ pírẹsidẹ́ǹtì tòní ẹ dákun apè yín abẹ̀ yín ẹ dákun ẹ jí bìrì sórí ọ̀rọ̀ ìlú wa ẹ dákun abẹ̀ yín gbogbo àwọn tó jẹ́ àwọn ọlọ́pàá gbogbo àwọn agbófinró pátápátá gbogbo yín ni abẹ̀ ẹ dákun ẹ jí ẹ má jẹ́ kó bàjẹ́ ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ lórí ọ̀rọ̀ ìlú wa bó ṣe ń jí àwọn èèyàn gbé bó ṣe ń kidnap àwọn èèyàn bó ṣe ń pa àwọn ènìyàn àwọn bàbá wa ò rí oko lọ mọ́ àwọn ìyá wa ò rí odò lọ mọ́ àwọn ọmọ wa ò rí ìgbésí ayé tó ní kókó ṣe mọ́ níṣẹ́ ni wọ́n ń rèpù àwọn ọmọ wa báwo la ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ yìí dọwọ́ ẹ̀yin ìjọba wa ó dọwọ́ àwọn ọmọ ọ̀dún náà ẹ dákun ẹ jẹ́ ká jọ ṣe kó má bàa bàjẹ́ ẹ Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ bàbá wa Tinubu apè yìí ẹ dákun apè yìí ẹ bá wa pẹ̀lú àwọn ìjọba wa ẹ bá wa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn agbófinró wa ẹ bá wa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ará ìlú wa Ọlọ́run ní jẹ́ kó dà wá kí ijó bàbá wa pè yìí Ààrẹ Ọ̀nà Kakanfò lóòótọ́ kẹ́ni ọlọ́ọ̀gùn wọ́n ṣe jíyàn pé yìí kò tẹ́ wa lọ́rùn bó ṣe ń pa ènìyàn kò tẹ́ wa lọ́rùn bó ṣe ń rẹ́pù àwọn ọmọ wa kò tẹ́ wa lọ́rùn bàbá wa ẹ dákun ẹ ò ṣe dákẹ́ lórí ọ̀rọ̀ ìlú wa ẹ dákun ẹ má dákẹ́ ní Kwara a ò lè gbé Kwara báyìí Èkó a lè gbé kó gbogbo ilẹ̀ Yorùbá pátápátá kò sí ìfọ̀kànbalẹ̀ bó ṣe jíyàn gbé bẹ́ẹ̀ náà jíyàn pa bẹ́ẹ̀ náà ń dókun sílùú bẹ́ẹ̀ wọ́n yìnbọn pa àwọn ènìyàn ẹ dákun bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò níbi bíríìjì yẹn lórí ọ̀rọ̀ ilẹ̀ ìlú wa wà yìí Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ àwọn Fúlàní pa wá wọ́n ń gbé wa pa wọ́n jẹ́ kí àwọn àgbẹ̀ wọ́n jẹ́ kí wọ́n rògbò lọ wọ́n jẹ́ kí àwọn ọ̀yá wa wọ́n jẹ́ kí wọ́n rí odò lọ wọ́n jẹ́ kí àwọn ọmọ wa wọ́n jẹ́ kí wọ́n gbégbèsè ayé rọrùn ẹ dákun abẹ̀ yìí gbogbo àwọn arìnrìn àjò láti Kwara dé Ìlọrin láti Ìlọrin dé Lagos láti Lagos dé Ògùn káàkiri gbogbo àgbáyé àwọn Fúlàní wọn ò jẹ́ agbádùn ayé wa ẹ dákun abẹ̀ yìí ẹ̀yin ìjọba wa abẹ̀ yìí ẹ̀yin ọkùnrin ìjọba wa abẹ̀ yìí ẹ̀yin obìnrin ìjọba wa abẹ̀ yìí ẹ má jẹ́ kórílẹ̀-èdè yìí dà ẹ má jẹ́ kórílẹ̀-èdè yìí dà o ẹ dákun Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ ẹ dákun akí ẹ kú iṣẹ́ ìjínigbé ìpànìyàn ní Kwara yìí àti gbogbo ilẹ̀ Yorùbá Ọlọ́run ní jẹ́
Ọlọ́run ní jẹ́ ká ṣòfò ọmọ, Ọlọ́run ní jẹ́ ká ṣòfò aya, Ọlọ́run ní jẹ́ ká ṣòfò ara wa, Ọlọ́run ní jẹ́ ká ṣòfò ìyàwó wa, ẹ dákun Ọlọ́run ní jẹ́ ká ṣòfò àwọn bàbá wa, Ọlọ́run ní jẹ́ ká ṣòfò àwọn bàbá ìyàwó ìyá wa náà, ẹ dákun a bẹ̀ wá, ẹ jẹ́ ajíbìrì lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá, lórí ọ̀rọ̀ Nàìjíríà lápapọ̀, ẹ má jòkó ọdẹ àbẹ̀ Ọlọ́run Olódùmarè yóò bá wa tó. Ẹ ṣe gan-an orúkọ tèmi ni gbẹdání tí ó ń bọ̀ ẹsẹ̀ má bínú ẹjọ́ má bínú ẹjẹ́ ìgbà bùnú. Ìgbé Fúlàní ìjọ Fúlàní ẹ̀sìn àtẹ́ni Yorùbá must stop. Òní wọ́n jí mi pé wọ́n sá to 12 days. Ṣé o ní ọ̀tún kidnapping Yorùbá náà? So ìdí èyí tí gbogbo àwọn Yorùbá nílé lóko láti kúrò àjọ lẹ́nu lẹ́kọ̀ọ́ 10th of October 2025. Now so we say enough of killing, enough of security, insecurity in Southwest, enough of kidnapping and enough of it must stop. We are calling on Mr. President, all the Southwest governors who have come up ilẹ̀ Káàárọ̀-o-jíire, led by Minister Abiodun. You guys have to do something. You guys have to do something. Enough of Fulani experts. Yorùbá lè lọ sílẹ̀ Haúsá, kọ́lọ́mà jọba Haúsá gbé. Yorùbá lọ sílẹ̀ Haúsá, kọ́lọ́mà kidnap Haúsá, or kidnap Fulani. So we must not be quiet. It's our country, it's our nation. And we claim that we want Nigeria. You just have to protect us. Because we don't want to pull into our hands by self-defense. Even the DSS have said it. The DSS is going to pull Nigeria. They can't protect us, that we have to defend and defend ourselves. So we don't have to do that. We are a lot of our citizens of this country. That's why I call us the country agency. The National Security Advisor, Nirubadu, do something before we come and fully to attack these so-called Fulani men. God bless them. Your name again? My name is Enolo Jagiri, the National Pride of African Youth Council that was kidnapped just recently. God bless you. Thank you. Please, can you tell us more experience that you see? It's a very tough one. It's a very bad experience. Okay. What I've never prepared myself to go through in life. Thank you. Hi, brother. Koiki Media bringing the work closer to your doorstep. Ẹ̀yin bàbá wa nílé, a rí mọ̀ wípé gbogbo tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ní ilẹ̀ Káàárọ̀-o-jíire, ọmọ Oòduà ni wá, àbí bẹ́ẹ̀ kọ́? Àní ọmọ Oòduà ni wá, ọmọ Oòduà tọkàntọkàn ni wá. Ohun tí a dẹ̀ dúró fún òun ni àlàáfíà. A ò jà, a ò sì fa ohunkóhun. Ṣùgbọ́n tí a sọ ni wípé a ò fẹ́ kí àwọn Fúlàní bí wọ́n ṣe pa àwọn ìyá wa, àwọn èèyàn wa, àwọn bàbá wa ní ilẹ̀ wa. A ò fẹ́ di minority ní ilẹ̀ wa. A ò fẹ́ kí àwọn ẹlẹ́sìn àjòjì kó gba ilẹ̀ wa. A ò fẹ́ kí àwọn ìran-kíran, a ò fẹ́ kí wọ́n lé wa kúrò nílẹ̀ wa. A fẹ́ di òmìnira ní ilẹ̀ wa. A fẹ́ kí òmìnira wa wọ́n dúró ṣáṣám. Bẹ́ẹ̀ ni a sì fẹ́ kí ètò ààbò kó wà ní ilẹ̀ wa. Àti ìyá àti bàbá, ẹ̀gbọ́n àti àbúrò wa, a fẹ́ kí olúkúlùkù wa kí a ní ètò ààbò tó dájú. Bẹ́ẹ̀ sì ni a sì fẹ́ kí gbogbo àwọn èèyàn wa nígbà tó bá wọlé sùn wọ́n lè jí ní àlọ́jọ́ kejì pẹ̀lú àyàfi àlàáfíà. Àbí bẹ́ẹ̀ kọ́? Lẹ́ẹ̀kan sí àtúbẹ̀ ìjọba àpapọ̀, à ń bẹ òun bàbá wa President Ahmed Bola Tinubu láti lè gbé ètò ààbò fún òun ọ̀gá wa, bàbá wa, olórí wa, Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà láti lè jẹ́ kí ó ní ìdáàbòbò fún ilẹ̀ Oòduà. Ìfẹ́lódùn. Ìfẹ́lódùn. Àṣeyọrí tiwa. Àṣeyọrí tiwa. Hello.
àṣeyọrí ìṣẹ́lódún àṣeyọrí ètò ààbò kó lè wà. ọmọ Yorùbá ni wá o. Ẹgbẹ́ iná sókè ẹgbẹ́ sókè ẹgbẹ́ sókè. wọ́n ti sọ̀rọ̀ wọ́n ti sọ̀rọ̀. ẹ máa pẹ̀lú mí ẹ gbọ́dọ̀. lákàtí ẹ gbọ́dọ̀ wà lẹ́yìn káwọn ẹ Ọlọ́run ẹ̀yin ló yẹ kí lákàtí yẹ wà. ẹ̀yin ló yẹ kí lákàtí yẹ wà. àní sẹ́wọ̀n ọ̀gbìn mọ́ mi ó jẹ́ kí ẹ̀dùn ọ̀gbìn máa fi sẹ́mi mọ́ kọ́ńtírì sẹ́mi mọ́ kọ́ńtírì program. DJ wọ́n lè máa dárí bí. DJ Mike sọ̀rọ̀ bó sọ̀rọ̀ bó sọ̀rọ̀ bó sọ̀rọ̀. Hello, Miami. Mo kí gbogbo ọmọ ọkọ Yorùbá pátápátá gbogbo ọmọ ẹgbẹ́ gbogbo àwọn tí a wà ní ìgbéra ọrùn Olódùmarè ilẹ̀ Yorùbá kó kó gbogbo wa lọ o ayọ̀ àtàlàáfíà tí gbogbo wa padà sí ilé wa. Àkọ́kọ́ mo kí bàbá wa Commissioner of Police bàbá wa Moshood Ọlọ́ndàrẹ Jimoh àti gbogbo àwọn agbófinró pátápátá tí wọ́n wà ní agbègbè yìí tí wọ́n wà ní ìlú Lagos State akínyìnbí ẹkú iṣẹ́ takuntakun o Olódùmarè kò ní jẹ́ kí ọpẹ́ ọba àdá ọba kó ṣàyín lẹ́sẹ̀ èyí tẹ́ ṣiṣẹ́ yín ọwọ́ yín lọ́ọ́ fi gbẹ̀tọ́ yín o àmọ́ rírì yín àmọ́ takuntakun iṣẹ́ tẹ̀ ń ṣe fún wọn nínú Lagos State àti gbogbo ọlọ́pàá tí bẹ́ẹ̀ ń lọ Yorùbá pátápátá àti gbogbo yín pátápátá bàbá wa lẹ́yìn náà ọkọ wa nìyẹn ọmọ wa nìyẹn ẹ̀gbọ́n wa nìyẹn àbúrò wa nìyẹn ikú òjijì kò ní pa gbogbo yín o ohun tí gbogbo àwọn ọmọ Yorùbá ohun tí a gbọ́ sí bímọ́nì fún ọkọ̀ gbogbo ẹ̀yin agbófinró ọkọ̀ gbogbo ẹ̀yin elétò ààbò pátápátá torí ẹ̀mí ni gbogbo wa gbé sọ́rùn mo kí gbogbo yín ẹ kú iṣẹ́ o ẹ kú àfọmọ ènìyàn ṣe ògbó ò ní pa yín o bákan náà mo kí bàbá wa Bọ́lá Ahmed Tinubu mo kí wọn gbọ́wọ́ gbòòrò ètò ìlú wọ́n kú iṣẹ́ Olódùmarè yóò tẹ̀kọ́ gúnlẹ̀ láyọ̀ eléyìí tí wọ́n tún wọ̀ níwájú wọ́n débẹ̀ lágbára Olódùmarè àwa ọmọ wọn àwa ìyàwó wọn àwa ìyá wọn àwa ẹ̀gbọ́n wọn àwa àbúrò wọn olówó abẹ́ bàbá wọn Bọ́lá Ahmed Tinubu ẹ̀rí wípé tá a bá ń ṣe ní abẹ́ ilé ó ṣeé ṣe kí wọ́n má gbọ́ ohùn wa tá a bá wà nínú kọ̀rọ̀ yàrá wa ó ṣeé ṣe kí wọ́n má gbọ́ ohùn wa a máa jáde wá sí ìlú Èkó láti gbogbo ibi tí ilẹ̀ Yorùbá tó dé dúró pátápátá. ẹ má wọrí. láti gbogbo ibi tí ilẹ̀ Yorùbá dé dúró pátápátá gbogbo wọn la mọ̀ kàkàkàkà gbogbo ibi tí ilẹ̀ Yorùbá dé dúró. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu gbogbo wa tí a wà níbí pátápátá a rí bàbá wa nìyí èyí lẹ́tọ̀ wá gbà torí ọmọ Yorùbá nìyí àwọn ọmọ yín àwọn lọ́wọ́ kẹwàá nínú. àwọn ọmọ yín kẹlẹ̀ lọ́dẹ. ẹ fún wa ní máìkì bá ti máìkì lọ sí ìlú. ẹ fún máìkì ní wàhálà o. Koiki Media bringing the world closer to your doorstep. Today is 10th of 10th, 2025. Ìfẹ́lódù ẹ jọ gbogbo àwọn tá a bá torí nǹkan yìí wá síbí báyìí ẹ jẹ́ ká súnmọ́ bí báyìí ẹ jẹ́ kí gbogbo wa súnmọ́ bí báyìí ẹ jọ nítorí Ọlọ́run ohun tá a fẹ́ ṣe ọ̀pẹ́ ẹ jẹ́ kí gbogbo wa súnmọ́ bí
àwọn tá a bá wà ní tó jẹ́ torí nǹkan tá a ṣe wá rèé ẹ má jẹ́ ká gàrà káàkiri ẹ jẹ́ ká máa bọ̀ níbí ẹ jẹ́ ká súnmọ́ bí yàtọ̀ sáwọn security wa ẹ jẹ́ ká súnmọ́ bí báyìí ẹ jọ. ìfẹ́ lójú pípẹ́ ní security nìkan ni kó wà lẹ́yìn gbogbo anybody tó wà lẹ́yìn outside area yẹn gbogbo yẹn máa bọ̀ bíbá wáyé pé torí tí kò tẹ̀ ṣe wá afẹ́ gbogbo yín fẹ́ máa bọ̀ bíbá ní sísìsìsì gbogbo yín ẹjọ́ ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa ẹ̀yin brothers and sisters wa sọ ẹjọ́ ẹ máa bọ̀ bíbá yìí àwọn security nìkan ni kó mọ̀ tí wọ́n ní gbogbo ìjọ kó wà lẹ́yìn àwọn tó bá wọṣọ ilé. ẹjọ́ ẹjọ́ gbogbo ẹ máa bọ̀ bíbá and it take much time ẹjọ́. gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ àgbà ọmọ yín làwọn bọ̀ yín bàbá wa Bọ́lá Ahmed Tinubu ẹ̀yin náà fi wípé gbogbo àwọn tá a wà níbí tá a jẹ́ ọmọ ọkọ Yorùbá gbogbo wa la dìbò fún yín kí ẹ fi wọlé arígbẹ́dọ̀ bá wa arígbẹ́dọ̀ bá wa nìyí arígbẹ́ ọmọ wa nìyí ó ní òwe ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹ̀sídìí ọmọ ẹni mìíràn bàbá wa ẹ̀yin àgbàlagbà lọ sọ wípé ikú tó ń pa ojúgbà ẹni òwe ńlá ló ń pa fọ́ni. bàbá wa ilẹ̀ Yorùbá ń sunkún fún ẹ̀jẹ̀ ilẹ̀ Yorùbá ń sunkún fún ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ìpànìyàn ti pọ̀ jù àwọn Fúlàní ọ̀jẹ̀ ká sinmi ní ilẹ̀ Yorùbá bí wọ́n ṣe ń pa kúkúrú ni wọ́n ń pa gígùn wọ́n pa ọmọdé wọ́n ń pa àgbàlagbà gbogbo ẹni tó bá lọ sóko kò ní ìfọ̀kànbalẹ̀ ṣe ni wọ́n pa wọ́n tìrantìran ni gbogbo ẹni bá lọ sódò kò sí ìfọ̀kànbalẹ̀ bàbá wa àwọn asùnkúnbà yín ni àwọn abẹ yín ni akẹgbẹ yín ni ẹgbẹ́ oníjẹ wa àti ọmọ ni wa èyí la sábà wá ẹ wá ń tàwọ̀ sílẹ̀ lọ́wọ́ ìjọba Fúlàní àwọn ọmọ Yorùbá kọ́ ni ìkọ́kọ́ ni wọ́n ń pa o bí wọ́n ṣe ń pa náà ni wọ́n ń pa àwọn ọlọ́pàá wa àwọn ọlọ́pàá náà níyàwó nílé wọ́n bẹ fún ní bàbá nílé wọ́n ní ìyá nílé ẹnìkan ló bí wọn ẹnìkan ni ìyàwó wọn ẹnìkan làwọn ọmọ tí wọn náà àwọn aláàbọ̀ wa náà wọ Fúlàní ń pa wọn wọn ò mọ ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì wọn ò mọ ẹlẹ́sìn Mùsùlùmí wọn ò mọ tó ní àbáláyé wọn ń pa wọn nílẹ̀ Yorùbá bàbá wa Bọ́lá Ahmed Tinubu abábẹ̀yìn ni arígbé ẹ̀yìn nìkan lẹ́yìn bá wọn ṣe ẹ dìde kẹ́ ẹ gbọ́ igbe wa kẹ́ ẹ gbà wá ẹ̀yin náà wọ ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Kwara lọ́wọ́lọ́wọ́ gbogbo ilẹ̀ Kwara kò sí ọmọ Yorùbá tó lè sùn tí wọ́n lè fún kò tí ẹ sẹ́ni tó ń sùn ní ọjọ́ ẹnikẹ́ni ò lè bá oorun orí ìdúró lóníkálukú ọ̀wọ̀ tí lè fi mọ́ inú fún àyà fún olóníkálukú ń gbé nínú ilé olóko ò lè roko olódò ò lè rodò a ò lè jẹ a ò lè mú ọkàn wa gbọgbẹ́ nítorí ikú òjijì tó wọlé mú àwọn ọmọ Yorùbá bàbá wa Tinubu abẹ̀yìn ni aròyìn ni ìjọba tó ń bọ̀ lọ́nà àwọn náà lè ń dìbò fún yín nígbà tó bá pa gbogbo wọn tán tá a lè fẹ́ rí lẹ́yìn yín nígbà tó bá pa gbogbo ọmọ Yorùbá tán tá a lè fẹ́ dún tá a lè fẹ́ mọ̀ pé láwọn èèyàn yín àwa náà ní ti yín ẹ gbà wá a mọ̀ pé àwọn Fúlàní oríṣiríṣi ni ìran wọn àwọn tí wọ́n ń pànìyàn tí wọ́n sọ̀rọ̀ àwọn di terrorist tí wọ́n sọ̀rọ̀ àwọn di bandit tí wọ́n sọ̀rọ̀ àwọn di ajínigbé àwọn là ń sọ níbẹ̀ a ò sọ àwọn tó da nínú wọn torí gbogbo ẹ̀ ti dà papọ̀ abẹ̀yẹn ni ẹ bá wa jẹ́ kí ètò ààbò yìí ẹ bá wa gbọ́ pé sókè ẹ bá wa ṣe ìrónilágbára fún ètò ààbò ní ilẹ̀ Yorùbá kí ètò ààbò tó péye kó lè wà lórí wa tá a bá lọ sí ìrìn àjò ẹ̀rù á máa bà wá láti wọ mọ́tò láti ibìkan sí ibìkan ó yà ń pàdé ikú òjijì lọ́nà bàbá wa bẹ̀yìn ni àrùn ọ̀yìn ni gbogbo àwọn abí ọmọ ajáde síta à ń gbọ́ wọn sókè pé ká ẹ gbà wá ẹ gbà wá. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Gbogbo ọmọ Kwara lápapọ̀. Gbogbo Ọ̀ṣun state lápapọ̀ wọ́n pariwo pé. Gbogbo ọmọ Ọ̀yọ́ ní tilé tuntun wọ́n pariwo pé. Gbogbo Èkìtì.
panupà ń pariwo pé bàbá wa Tinubu. Gbogbo ilẹ̀ Yorùbá pátápátá, Ìbàdàn, Ọ̀yọ́ State, Ọ̀yọ́ Aláàfin, gbogbo ilẹ̀ Yorùbá, Ẹdó, gbogbo Ṣẹ̀kírì, Ilé-Ifẹ̀, gbogbo ibi tí ilẹ̀ Yorùbá dé dúró, apanupọ̀, apariwo pé bàbá Tinubu. Bàbá wa Tinubu, ohùn wa tá a gbé sókè sí yín lónìí, a gbà pé abiyamọ nìyí, a gbà pé bàbá wa nìyí, a gbà pé tí ẹ bá gbọ́ eléyìí, ẹ ó dá wa lóhùn, ìtara abiyamọ ṣe yín, ẹ ó gbọ́ nǹkan ṣe sí ọ̀rọ̀ wa, ilẹ̀ Yorùbá ń bílíìdì fún ẹ̀jẹ̀, ẹ gbà wá, ẹ jẹ́ ká sùpà fọwọ́ lórí, ẹ jẹ́ gbogbo wàhálà tó ṣẹlẹ̀ yìí, àwọn àgbẹ̀ wa ò lè lọ sóko, oúnjẹ wọn, ìwọ wà nílùú, ọkàn wa ò balẹ̀, obìnrin ló ń jìyà tó pọ̀, obìnrin ló ń jìyà tó pọ̀ jù, ìgbà táwọn ọkọ wa ò bá lè lọ ṣiṣẹ́ láti mọ́wọ́ wọlé fún àwọn ayé àti ọmọ, ẹ kí la fẹ́ jẹ, bàbá wa ẹ gbà wá, ẹ jẹ́ káwọn àgbẹ̀ wa ó lè lọ sóko kí wọ́n ṣe nǹkan ọ̀gbìn kó jẹ́ ọ̀pọ̀ nílùú, ẹ gbà wá, àti rówó iléèwé san, àti rí nǹkan ọbẹ̀ rà, àti jẹun ẹ̀mejì lójúmọ́, ó sì gbogbo fún gbogbo ọmọ Yorùbá, àgbẹ̀ wa sókè àtúnṣọ yìí pé ẹ gbà wá. Ìfẹ́ ló dùn. Ìfẹ́ ló dùn. Ẹ wà níbà, ẹ wà níbà. Ká lè pìtẹ̀ ẹ wà ẹ wà bẹ́ẹ̀. No, ẹ ká pìtẹ̀ ẹ wà bẹ́ẹ̀ ẹ ká pìtẹ̀ báyìí. Bóyá yára. No. Ọ̀dọ̀ wa ló bẹ́ẹ̀ lé. Ológun ló ní wa. Placard, ẹ gbé placard sókè. Ẹ gbé placard sókè, placard. Ẹ súnmọ́ kápíkì pẹ̀lú wọn. Ẹ bọ́ síbẹ̀ kápíkì. Ẹ bọ́lẹ̀ kápíkì pẹ̀lú wọn bẹ̀rẹ̀. Bàbá. Ẹ̀yọ̀ fúláàgì yìí sókè. This is likely to happen. Finally, it happened. There was a massive riot that culminated in 5 years of interregnum for Nigerians. This is the third one now, and I will take you down a minute to say 1963, 1993, 2023, 2025. And we are asking them to stop the Fulani attacks now. Stop the Fulani attacks in Yoruba land now, so it does not become something worse. When the start replying and responding, that is just basically what it is. So I think the government is not doing it. If government is doing enough, then it should have been nipped in the bud by now. Government is not doing enough, and we know we are capable of defending our land. All of our pé kó gbà wá lé ó ti sú wa ìlú lẹ́gbẹ̀ẹ́ ta ló ṣe lọ bá máa pẹ̀lú ogun ẹ̀ bẹ́ẹ̀ ní ìgboro wọ́n ṣá láti lọ́rùn àwọn fúlàní. ẹnìkan ló ń fa ẹ̀ ṣe ẹ̀ live report wọ́n report as false information. sọ́ọ́pà ọlọ́pàá tó ń pa vigilante tí àwọn ará ìlú fẹ́ sọ ẹ jọ bàbá wa Tinubu à ń bẹ̀ yín àárọ̀ yẹn wá gbà wá lẹ̀ ní Kogi àti Kwara ó ti sú wa ẹ̀ lè bára wa mú àti gbogbo ilẹ̀ Yorùbá ẹjọ́ à ń kégbè yín ni à ń bẹ̀ yín ni bàbá wa Tinubu ẹjọ́ ẹ gbà wá lẹ̀ àwa ní Kogi à ń kégbè yín pé kẹ́ ẹ gbà wá o. ààrẹ nílẹ̀ òkun ní Kogi àbẹ̀yìn àìtòrò Ọlọ́run ẹ̀rọ gbàrà nílẹ̀ o ẹ̀ àgbéjàre ajá o ó ti súnra o ẹ̀rọ wà lọ́wọ́ abẹ́yìn gbogbo ẹ̀yìn security forces Nigerian Army, Nigerian Air Force, Nigerian Navy, Nigerian Police
kò yọ ẹ̀yin náà sílẹ̀ fámìlì yín wà ní Kogi ó wà nílẹ̀ oko ó wà ní gbogbo ilẹ̀ Yorùbá o kò yọ anybody sílẹ̀ wá ti gbọ́ngbà tó ń gbé general kan l'Abuja. If a general in Nigerian army can be kidnapped and be shot at, who are we the bloody civilian? Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ gbà wálẹ̀ ó ti sú wa ẹ wá gbèjà wa jà o. A tún wá lo àkókò yìí láti wá tọrọ kinní kan lọ́wọ́ gbogbo ìjọba Nàìjíríà. Èmi ní ọjọ́ ìbí bàbá wa Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. A fẹ́ kẹ́ fún wọn ní gift ẹyọ kan. Gift yẹn ní pé báńkì ń gbé lórí wọn a fẹ́ kẹ́ gbé kúrò ńbẹ̀. Kí bàbá wa lè wọlé kó máa jáde anytime tó bá wù wọ́n sódà wọ́n lè gbèjà wa jà. A ní trust nínú wọn pé tó bá ní freedom ìyà tó ń jẹ wá ní Kogi ìyà tó ń jẹ wá kò ní jẹ wá gbé ìyà tó ń jẹ wá nílẹ̀ Yorùbá kò ní jẹ wá gbé. Tó ẹ jọ abẹ àwọn èèyàn. Ẹ ṣeun gẹ́gẹ́ bí mo ṣe ń sọ̀rọ̀ pé gift ta fẹ́ kẹ́ fún bàbá wa gift ta fẹ́ kẹ́ fún bàbá wa Ìgbòho Òòṣà èmi lọ́jọ́ ìbí wọn a fẹ́ kẹ́ bá wa gbé ẹ́ńbágùn yẹn kúrò lórí wọn wọ́n lè wá gbà wá lẹ̀ a ní belief nínú wọn a ní trust nínú wọn pé tí wọ́n bá ní freedom ìyà tó ń jẹ wá káàkiri ilẹ̀ Yorùbá ẹ̀ wọ́n á gbẹ́sẹ̀ lé ìyà tó ń jẹ wá káàkiri tó ń kidnap àwọn èèyàn wa tó ń pa àwọn èèyàn wa yìí á dínkù tó a bẹ ìjọba Nàìjíríà ẹ jọ̀ọ́ ẹ bá wa lift ẹ́ńbágùn yẹn àdúrà la fi ràn yín lọ́wọ́ lágbára náà ẹ̀ ní ṣíṣe kò dẹ̀ ní bu yín lọ́wọ́ àwa kí gbogbo àwa ta jáde lónìí pé bá a ṣe débí láyàtà láfíà à á padà sílé wa láyàtà láfíà ilẹ̀ ìlérí tà dé ń lọ náà à á débẹ̀ láyàtà láfíà àwa àtàwọn ọmọ wa àrọ́mọdọ́mọ wa à á jèrè sọ́ọ̀bù tá a wà yìí ló dẹ̀ ju wa ṣe ẹ ṣé o ìfẹ́ lódò ọmọ Yorùbá ayọ̀rí ni ti wa ẹ ṣé ìfẹ́ lódò ọmọ Yorùbá ìfẹ́ lódò ọmọ Yorùbá ìfẹ́ lódùn ọmọ Yorùbá ìfẹ́ lódùn ọmọ Yorùbá ìfẹ́ lódùn ọmọ Yorùbá. no ibẹ̀ náà lẹ máa wà ibẹ̀ lẹ máa wà. ó kí Ọlọ́run ọba Elédùmarè ọba àjíkí ọba àjígẹ̀ ọba àjísà agbẹ́rẹ́ rẹ̀ kárí ayé ẹlẹ́ni àti ẹ̀ka alápá kábíkábí ọgbàgbà tí gbàràlú tí gbàrà oko Elédùmarè ẹ bá ń pariwo pé Elédùmarè ẹ tún rí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí i ẹ tún rí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí gbogbo wa a pe Ọlọ́run ọba ẹlẹ́rọ ọ̀tẹ̀. Kó wá gbóhùn àwọn ọmọ rẹ̀ gbogbo ẹgbẹ́ ìfẹ́ lódùn àpapọ̀ jákèjádò orílẹ̀-èdè yìí nílé lóko àti lókè òkun láparapọ̀ sínú Èkó lénìí láti wá pe Ọlọ́run ọba láti gẹ̀ ẹ́ ní tí ó sì dá wa lójú pé Ọlọ́run Elédùmarè ti gbóhùn wa bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àwa kí ààrẹ wa bàbá Jagaban of the world President Bola Ahmed Tinubu aṣíwájú the Jagaban of our time à ń kí bàbá ọmọ olódòdó wípé wọ́n kú oríire orí àpèrè tí wọ́n jókòó sílẹ̀ Nàìjíríà àwọn ọmọ wọn ní gbogbo ilẹ̀ Nàìjíríà náà lápéjọ síbí ọmọ Ọ̀yọ́ wà ń bí Ògùn state wà ń bí Ẹdó wà ń bí Kwara state wà ń bí Kogi state wà ń bí Ọ̀yọ́ state Èkìtì Ọ̀ṣun state gbogbo wa pátá lápéjọ síbí tó rà mọ̀ wípé pípéjọ wa yìí tí a bá wá bí a ti ṣe wá yìí
ó dá wa lójú pé bàbá ohùn wa yóò sì dé ọ̀dọ̀ wọn. Kò sí nǹkan tí àtòrí ẹ̀ jáde tá à ń bẹ̀bẹ̀ fún. Bàbá tó bí wa bàbá ni a sì mọ̀ wọ́n gẹ́gẹ́ bí bàbá. Olójú òsì ní la ojú ẹ̀ sílẹ̀ kí tàlùbọ̀ kò wọ́ àbí kí wọ́n kí igi bọ̀ lójú. Gbogbo náà la mọ̀ tó dá wa lójú pé inú bàbá wa President Bola Ahmed Tinubu di Jagaban inú wọn ò dùn sí i tó ń ṣẹlẹ̀. Gbogbo ọpátá la mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìjọba àbẹ́ bẹ́ẹ̀ tá a ṣe torí ẹ̀ jáde. Ó wọ́n wà dájú pé àbájáde la ti ń sọ ohun ọ̀ jáde àbójọ ni àbí ọ̀lẹ́ ni ọmọ ìfẹ́ lọ́wọ́ lẹ́yìn ìwé kì í ṣe bẹ́ẹ̀. Orúkọ mi ni Prophet Ológunlolúwa. So why are you here today? Yeah, we are here today that's going on right now. So we want the end of all the insecurities on our lands to be end right now. And most of the things that is now happening we don't want to happen again. We want the government, and we talk about our securities. We want them to hand over to one of our leaders, local securities. That is types of to secure our land. Because right now we can all know, we can all see what is going on in our land. We don't want to become minority on our land anymore. And by saying that we don't want to have our land again, it means that we don't want them anymore. They have been intruders. They have been covered everywhere in our land. They have surrounded all our land. And we don't want them right now anymore. So we appeal to the government that we want security in our land, and that is the reason why the Yoruba people are gathered today to tell the government that we don't want insecurity in our land again. We want security. We want, you can imagine, on our land, our fathers, they can't go out. Our mothers, they can't go out. Our children are being kidnapped. Our women are being raped. And no security anymore in our land. And if Fulani want to take over our land, that is what we don't want it to happen in our land. We don't want that sort of problem. And that is why we are calling the government to do something about it. Because we Yorubas, we are very intellectual. We have potential, integrity, and human feelings. And that is why we don't want any war. And that is why we are called on our president, President Ahmed Bola Tinubu, to do something. We are not running away from war. That is not the fact. We are not running away from war. But we don't want war in Yoruba land. You understand? We don't want war in Yoruba land. That's why we call on the President Ahmed Bola Tinubu to do something on time before it gets out of the hand. We are tired. We are not afraid of anything. All the Fulani people in Yoruba land, we don't want them anymore. We don't want Fulani in our land again. Enough is enough. They are killing us every day. They are killing us all the time. We don't want all this again. So that's the reason why we got here to this point today, to let the government know that enough of all this thing on our land, we don't want it anymore. If they want peace, we have to stand for the peace, and we don't want anyone. We stand for peace and we remain for war. That is it. Thank you so much. So your name again? Your name again? My name is Prophet Ológunlolúwa. Thank you. Orí ìdọ̀bálẹ̀ ní gbogbo wọn wà àtìkúlẹ̀ kí wọ́n bá wa fún bàbá wa Májàsọ́lá ní freedom kó lè rìn kó lè yan fọ́ndà gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ Yorùbá gidi gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ yìí gidi ní ìtọ́jẹ́ pé ẹ̀rù gbẹ̀gbẹ̀ ní Sunday Igboho ní gbogbo ilẹ̀kílẹ̀ tó bá wọlé dé láì tí ì gbà rárá tẹrú tọmọ àlejò wọ́n mọ ṣákíjokíjo ni bẹ́ẹ̀ ni jìnnìjìnnì á bá ewé oko bẹ́ẹ̀ ni jìnnìjìnnì á bá ẹranko inú igbó. Bàbá wa Jagaban ẹ bá wa fi àṣẹ àti agbára àti àgàtẹ̀ ìjókòólé afẹ́kẹ́ ẹ bá wa fi sí bàbá Májàsọ́lá ẹ bá wa fi bàbá Májàsọ́lá náà ṣe oníjọ̀gbọ̀n o kì í ṣe oníjọ̀gbọ̀n kì í dẹ̀ ṣe oníwàhálà ẹni tí kò bá ti tọ́ òun náà ní ṣe kí ni kò ní tọ́ ẹ bá wa gbé ìwé
ọ̀daràn kúrò lórí Chief Sunday Májàsọ́lá Ìgbòho Òòṣà. Ẹ bá wa gbé ìwé ìkórìíra wanted yìí ẹ bá gbé kúrò lórí wọn. Bẹ́ẹ̀ náà sì ni kí ló dé kí ló máa dé yọmọ ṣe. Kò lè náwó bó ti ṣe fẹ́, kò lè wọ ilé ìfowópamọ́ láti gba tọ́rọ́ jáde àbí sísì. Àbí ṣe ni ìjọba àpapọ̀ ti ṣèwádìí wípé wọ́n rí owó wọn lọ́wọ́ rẹ̀ níbí. Tí ò bá ti wá rí bẹ́ẹ̀, à ń tún fi eléyìí náà pèpè. Ẹ dákun, ẹ jọ̀wọ́, ẹ bá wa gbé ẹsẹ̀ kúrò lórí àkáǹtì Májàsọ́lá ọmọ Adéyẹmọ. Kó lè ná orí ọ̀fẹ́, òun náà níyàwó ńlé tó fẹ́ náwó lé lórí. Ó bímọ, ó ní àwọn ẹbí tí ó jẹ́ wípé òun ni breadwinner lé wọn. Ẹ dákun tí kò bá lórí ọ̀fẹ́ láti lọ gbọ́ owó jáde kó ná bó ti ṣe fẹ́. Báwo ló ti fẹ́ ṣe ètò ìṣàkóso inú ilé ẹ̀? Gbogbo iṣẹ́ tó ń ṣe àti bísínẹ́sì ẹ̀ nílẹ̀ yìí gbogbo ẹ̀ ló ti tọwọ́ délẹ̀. À ń bẹ̀ yín o, ẹ̀yin kẹsàn án gbé tó tó ṣe bí òun wípé ọmọ ẹlò oníṣègùn bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n fi lẹ̀kẹ́ sí bí ọmọ ẹlòmíì. Ẹ̀yin àgbààgbà wa nílẹ̀ káàrọ̀ òjúre àti gbogbo ilẹ̀ pátápátá nílẹ̀ Nàìjíríà, à ń bẹ̀ yín ni o, àtẹ̀yin lọ́balọ́ba, ẹ̀yin lóyèlóyè, ẹ̀yin lọ́lálọ́lá, ẹ̀yin onígbìmọ̀, ẹ̀yin amòfin, ẹ̀yin agbófinró, ẹ̀yin adájọ́, tó bá ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ti kí bọ́ra yín lójú ojú ọ̀kan yín àti ẹ̀yìn ọ̀kan yín lẹ ti kàn yẹn o. Tẹ́ ẹ bá ti kí bọ́ra yín lójú tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ filẹ̀kẹ̀ tẹ́ ẹ kẹ́ ẹ fi sídìí ọmọ yín tẹ́ ẹ wá lọ fi sídìí ọmọ ẹlòmíì yóò padà dùn yín lọ́la o. Ẹ lọ rántí dáadáa kẹ́ ẹ lọ rántí dáadáa kẹ́ ẹ lọ rántí dáadáa. Mélòó nínú àwọn akọni wa nílẹ̀ yìí ló jẹ́ wípé wọ́n ti rọrùn àṣàǹtẹ̀ lórí irúfẹ́ ìrìnàjò báyìí. Ṣùgbọ́n ẹ má jẹ́ ká ní gbẹ́nu sọ̀rọ̀ tán, àwọn ń dáàbò bó ti wọn, àwọn amúbọ̀ ọmọ tiwa, à ń lè fẹ́ kò gbàjẹ́. Ẹ dákun, nígbà tí wọ́n bá mú aṣọ tí wọ́n kà lára wa tán, tí wọ́n ṣe wá doní ọ̀hún tán, tí wọ́n wá wọlé tì wá, wọ́n mọ̀ wá ń múra, wọ́n mọ̀ pa á bí ẹran. À ń fi eléyìí sọ fún ìjọba wa wípé a ò kì í ṣe oníjàgídíjàgan, ṣùgbọ́n tí ọmọ rẹ̀ yìí tí gbogbo wa tá a bá ní síta lápò òbí Today is 10th of October 2025. Èyí ní ọjọ́ kẹwàá oṣù kẹwàá ọdún 2025. A kí ìjọba àwọn agbófinró wa ní Lagos State, bàbá wa kọmíṣánná of police wa Jimoh Ọlọ́run dáre, wọ́n kúrò fọmọnìyàn ṣe, ọmọlúwàbí ni wọ́n. Wọ́n jẹ́ kí á mọ̀ wípé gbogbo apáta náà lọ̀rọ̀ yìí kàn pẹ̀lú ọ̀rọ̀ ìtùnú àti ọ̀rọ̀ ìwúrí tí wọ́n bá wa sọ, táwọn náà sì tẹ̀lé bẹ́ẹ̀. Ṣebí ó wà nínú òfin nínú ẹsẹ̀ orílẹ̀-èdè yìí wípé ìjọba àwarawa là ń ṣe, government of the people, by the people, and for the people. Ẹ dẹ́kun ìjọba tiwa, ìjọba àwarawa, ìjọba tiwọn, ìjọba tiyín. Tó bá ti wá di pé ìjọba yóò ní fẹ́ rí bẹ́ẹ̀ mọ́, ẹ dákun kí là ń sọ yìí, omi ti tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu nìyẹn. Àwọn ń bẹ̀ wá kó bí wọ́n má tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu, kó má di pé àwọn ọmọ ilẹ̀ yìí jákèjádò àtàwọn èèyàn wa tí ń bẹ lókè òkun tó jẹ́ ọmọ Yorùbá ilẹ̀ yìí ká má gba àṣíjú padà sí àwọn ọ̀tá. Nítorí eléyìí òun la ṣe jáde tí a ṣe ń bẹ̀bẹ̀ wípé kí ìjọba àti gbogbo àwọn ìgbà tá à ń bẹ nílẹ̀ lókè òkun ká tẹ́tí sọ̀rọ̀ wa, ká lè gba dáwọ́pọ̀ kájọ ṣe kó lè dánmọ́ra. Nígbà tí eléyìí lẹ́ẹ̀kan sí akíkọ̀ọ́ commissioner of police, bẹ́ẹ̀ náà la kí gómìnà wa ní Lagos State, gómìnà Sanwó-Olú, Babájídé Sanwó-Olú àti gbogbo àwọn gómìnà wa ní ilẹ̀ káàárọ̀ òjíire, Ọ̀yọ́, Èkó, Oǹdó, Ògùn, Kogi, Kwara àti Ọ̀ṣun. Gbogbo yín náà la kí o, ẹ wá parapọ̀. Ọmọ Yorùbá kì í ṣojú o, ọmọ Yorùbá Ọ̀yọ́ náà ń bẹ nínú àwọn gómìnà tí a ti kí, bẹ́ẹ̀ náà la kí gbogbo àwọn lẹ́balẹ́ba náà. Ẹ jẹ́ ká padà nínú èmi jọ ìwé òjìní èyí tí gbogbo wa ń ṣe káàkiri. Ọba alágbájá ẹ tẹríba fún ọba làkàṣègbè, kájọbalẹ̀ fáwọn ẹ̀rá kò mọ̀ sọ kíkà náà gà kí la fẹ́ gbà ń bẹ̀. Ẹ rántí ogun Èkìtì parapọ̀, ẹ má jẹ́ kó tún ṣẹlẹ̀ o. Èyí tó ń bọ̀ yìí tí a bá tètè panupọ̀ ká parapọ̀ kí ẹ̀yin bàbá wa náà kẹ́ ẹgbẹ́ ẹ̀bẹ̀ wa
ká bá àwọn agbésùnmọ̀mí yìí sọ̀rọ̀ kí wọ́n ti agbẹ́tẹ́ lọ́wọ́ tí ó bá di wípé a bá kan ògiri tá a kọ ògiri tá a yíjú padà yóò fẹ́ lágbára díẹ̀ o nípa di eléyìí a kí gbogbo àwọn tá a jáde wá tá a jẹ́ ọmọ ìfẹ́lódùn jákèjádò gbogbo ibi tí oníkálukú bá ti jáde ilé wa ọ̀nà wa kò ní bàjẹ́ o ilé wa ọ̀nà wa kò ní dàrú bá a ti ṣe fi nílẹ̀ ní ti dáadáa gbogbo náà lápadà sí láyé àti àlàáfíà àwọn kí gbogbo wa lẹ́ẹ̀kan sí wípé ọmọ akínní wa kú ìfọmọnìyàn ṣe ọmọ akín tí kì í ṣojo pẹ̀lú ògbólódé ọlọ́run gbogbo náà lájọ délẹ̀ lórí a sì mọ̀ wípé President Bola Ahmed Tinubu wọ́n ti gbọ́ ń bá wí báyìí ló ti kàn wọ́n lára tó àwọn ọmọ wọn wà around àwọn náà sì gbọ́dọ̀ gbọ́ pé àwọn ọmọ mi nìyí wọn ò gbọ́dọ̀ ṣe kí ni wọn ò gbọ́dọ̀ fìyà jẹ wọ́n nípa báyìí a ti pè wá o àbálẹ̀ láyọ̀ o lẹ́ẹ̀kan sí i bàbá wa májàsọ́lá ti Sunday Adéyẹmọ Ìgbòho kì í ṣe ọ̀daràn o ẹ jọ̀wọ́ gẹ́gẹ́ bí àwọn akẹgbẹ́ mi ṣe sọ lẹ́ẹ̀kan gbogbo ẹ̀yin láṣẹ ẹ̀yin lọ́balọ́ba àti lóye lóye à ń sọ fún yín pé ẹgbà àwọn ẹgbà wa tú bàbá májàsọ́lá sílẹ̀ ẹgbà àwọn ẹgbà wa tú májàsọ́lá sílẹ̀ ẹgbẹ́sẹ̀ kúrò lórí àkáǹtì wọn májàsọ́lá kì í ṣe ọ̀daràn.